wọ́n bá òkú Mr. Chills nínú mọ́tò rẹ̀ níwájú ilé rẹ̀ nígbà tí ojúmọ́ mọ́ ní ọjọ́ kejì. Ó mà ṣe o. Títí dàsìkò yìí kò tí ì yé mi ìdí tó fi jẹ́ wípé ọmọkùnrin yóò wá láti ìdílé tí kò ní nǹkan kan, láti inú kò sí nǹkan kan, yóò gbìyànjú láti jẹ́ nǹkan kan. Tó bá ti wá jẹ́ nǹkan kan tán, yóò padà sínú ilé tí ò ti ní nǹkan kan, yóò lọ mú ìyàwó tí ò jẹ́ nǹkan kan láti wá tọ́jú ẹ̀ kó lè bá jẹ́ nǹkan kan. Obìnrin tí ò jẹ́ nǹkan kan tẹ́ni tó ti wá jẹ́ nǹkan kan wá fẹ́, yóò tún máa bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò jẹ́ nǹkan kan tí ò sì jámọ́ nǹkan kan. Èyí ló máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́yà sókè tó fi jẹ́ pé ikú òjijì àti ikú àìtọ́jọ́ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń kú. Inú adúláwọ̀ tá a wà torí pé wọ́n sọ fún wa ká ṣe bí ọkùnrin lórí gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti gbìyànjú láti lówó, láti là, láti níláárí nílé ayé. Tí wọ́n bá ti wá kó ọ̀hún jọ tán, wọ́n lọ fẹ́ ìyàwó láti sọ di wúrà, kán sọ di pàtàkì láàrin àwùjọ. Nítorí bí obìnrin bá ṣe rí ni wọ́n sọ pé bí ọkọ ṣe pawó wọlé tó. Ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin ló lówó lọ́wọ́ tó lọ mú ọkùnrin tí kò ní wá sínú ilé, yóò sọ di ẹrú tí ó máa rán níṣẹ́, tí ó máa pàṣẹ lé lórí, tí ó máa ṣe bó bá ṣe fẹ́ fún ni. Ní ìlú Ṣapẹ́lẹ́ nípínlẹ̀ Delta lórílẹ̀‐èdè Nàìjíríà, ìròyìn tó tó mi lọ́wọ́ ni wípé ọmọkùnrin kan ti ibi iṣẹ́ rẹ̀ dé lálẹ́ ọjọ́ kan. Ó pẹ́ díẹ̀ ju bó ṣe máa ń pẹ́ lọ kó tó di pó délé. Nígbà tó dé, ó gbìyànjú láti ṣàlàyé fún ìyàwó rẹ̀ wípé àwọn ìdíwọ́ kéékèèké tó ní lọ́nà rèé o tó jẹ́ kó ń pẹ́. Ṣùgbọ́n ìyàwó ò fẹ́ gbọ́ nǹkan kan láti ẹnu rẹ̀. Ó tilẹ̀kùn pa ló ní kó padà síbi títí ń bọ̀. Mo ti pe aago rẹ̀ látàárọ̀. Ọ̀dọ̀ wọn lórí ibú olóṣì oníranù ẹlẹ́sẹ̀ òsì tó gbà lọ́hùn tó fi mú ọkọ tó pẹ́ délé, ibẹ̀ ni kó padà sí. Ìyìn tí òye ni pé kì í ṣe gbogbo ọkùnrin tó pẹ́ tàbí tó hùwà míì nígbà míì ló jẹ́ pé látara obìnrin ni ìfàsẹ́yìn tàbí ìdádúró ti wá. Chus ni wọ́n ń porúkọ ọmọkùnrin ọ̀hún. Gbogbo àlàyé àti ìgbìyànjú rẹ̀ láti jẹ́ kó yé ìyàwó rẹ̀ pé kì í ṣe pé òun ṣe àgbèrè tàbí ìranù lọ, pàbó ló já sí o. Obìnrin ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan rárá, ṣe ló tilẹ̀kùn gbágbẹ́ngbẹ́ ló ní kí Chus padà síbi tó ti ń bọ̀. Nítorí pé Chus jẹ́ni tí ò fẹ́ wàhálà, tí ò fẹ́ dààmú, kò fẹ́ ariwo, kò sì fẹ́ ṣe nǹkan míì. Gẹ́gẹ́ bó ṣe ti fi kọ́ wa yí pé gbogbo wàhálà àti ìdààmú tó máa ń bẹ nínú ilé wa, ilé ẹni là ti ń jẹ kúrò ní dòdò. Chus padà sínú mọ́tò rẹ̀, ó rólù gíláàsì pa, ó sì sùn síbẹ̀. Ṣùgbọ́n ó bani nínú jẹ́, ó sì yani lẹ́nu nígbà tó di ọjọ́ kejì, òkú Chus ni wọ́n bá nínú mọ́tò. Tí obìnrin bá tiẹ̀ gbéyàn lọ́kàn sókè tó dá wàhálà sílẹ̀, tó bá fòòró ẹ̀mí rẹ̀, tó kó bùkátà tí ò ṣe tiẹ̀ àti tó yẹ kó ṣe, tó kó sí láyà tí ikú bá padà pa ọkùnrin ọ̀hún, ẹ dákun, ṣé ẹni tó ti kú a máa bẹ̀yìn wò mọ́? Ǹjẹ́ oníyà kọ́ ni ó padà jẹ́ ìtókù? Ọ̀rọ̀ Chus kọ́ ni mo torí ẹ̀ wá lónìí. Torí àwọn obìnrin àtàwọn ọkùnrin ni mo ṣe wá gbà á nímọ̀ràn. Ẹ̀kọ́ tí ń bẹ nínú tó ṣẹlẹ̀ sí Chus ni mo fẹ́ ká ìfẹ́ fi kọ́ gbọ́n o. A ò mọ ohun tó ṣe tọ̀ ọkùnrin bẹ́ẹ̀. Nílẹ̀ adúláwọ̀, nílẹ̀ Yorùbá àti káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, ṣé bí ọkùnrin, ó ń jẹ́ kó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra tó sì ń ṣàkóbá fún àìlera wọn àti ọjọ́ iwájú wọn. Ìdí rèé tó jẹ́ kí n béèrè nínú àkọ́tọ̀ mi láàárọ̀ yìí pé ẹ dákun, ṣé gbogbo ikú àtọjọ́, ikú òjijì, ikú èsì tí ń pa ọkùnrin, ṣé látàdọ̀ àwọn obìnrin ló ti máa ń wà ni? Ẹ̀yin náà lè bá ń kọ sí comment section. Èrò yín nípa eléyìí, ṣé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ikú tí ń ká ọkùnrin mọ́lé ṣé látọwọ́ àwọn obìnrin ìní ti ń wá? Gẹ́gẹ́ bí ó ṣe ti yé mi mọ́, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kí mọ rírì ọkọ wọn nígbà tó ń wà láyé. Bóyá ni wọn ò tiẹ̀ sọ pé ó gbìyànjú tàbó ṣe nǹkan kan rárá. Gbogbo ohun tó wù kọkùnrin ṣe, kódà kó ṣe lórí àwọn ọmọ, àwọn ni wọ́n máa ń fẹ́ gba ìyà àtògo tó wà ń bẹ́ẹ̀. Wọ́n èé kan sára sọ́kọ wọn nílé ayé. Mo ti bi mọ̀mọ́ kan léèrè ńjọ́ kan rí pé ẹ dákun, ṣé àwọn ọkùnrin ò kí ń gbìyànjú rárá ni? Gẹ́gẹ́ bí àṣà àti ìṣe tá a bá, ìyá ni gbogbo ọmọ máa nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n ìgbà tí mọ̀mọ́ ẹ̀ máa dá mi lóhùn, ó rẹ́rìn-ín, ó ní kò sí tí ọkùnrin lè ṣe tí ó fi gbóríyìn. Ó ní gbogbo ọkùnrin pátápátá tí ń bẹ nílé ayé, wọ́n wáyé wá ṣiṣẹ́ ni. Àwọn làwọn wáyé, àwọn obìnrin o láti wá jayé, láti wá gbádùn ara wọn. Mo kíyèsí ọ̀rọ̀ yìí nítòótọ́, ó dàbí ẹni pé mú làákàyè lọ́wọ́. Torí kó tó di pé wọ́n sọ pé ọkùnrin kankan gbìyànjú, a jẹ́ pé sáàrí ọmọkùnrin ọ̀hún ó ti wà níwájú ilé ni. Kọ́lọ́run má jẹ́ kí àtẹ̀mí àtẹ̀yìn gbogbo ọkùnrin baálé ilé olórí ilé tí ń wò mí, kọ́lọ́run má jẹ́ ká kúkú òṣì, ká má kúkú dànù láìpẹ́ ọjọ́ wa. Ìkìlọ̀ 4 péré ni mo wá ṣe fún wa nípa ohun tí ó ṣẹlẹ̀ sí Chus, ọmọkùnrin tó kú síwájú mọ́tò rẹ̀ láìròtì níwájú ilé rẹ̀ tí ìyàwó rẹ̀ sì wà nínú yàrá tí ò ṣílẹ̀kùn fún. Ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ fi ṣe ìkìlọ̀ fún wa ni pé ẹ jẹ́ kí gbogbo ọkùnrin tó ń ṣe káàkiri ìgboro tí wọ́n ń làkàkà láti tọ́jú ọmọ àti ìyàwó kán máa kíyèsí àlàáfíà ara wọn dáadáa o. Gbogbo ẹ̀yin ọkùnrin, ẹ̀yin bàbá mi, ẹ̀yin bọ̀dá, ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó sílé, ní gbogbo ìgbàkígbà ní kẹ́ rí pé àlàáfíà ara yín dúró dáadáa o.
ẹ kíyèsí pé tí ikú bá pọ̀jù ọ̀tá yín dé lónìí, obìnrin àtàwọn ọmọ rẹ̀ wọn ó ṣílé ayé wọn. Ẹ máa yẹ ẹ̀fúnpá yín wò ní gbogbo ìgbà. Ẹ gbìyànjú kẹ́ máa jẹun tó dáa. Ìsọpáyà yín ò mú oúnjẹ sè, ṣùgbọ́n tó bá ṣe é ṣe lẹ́kọ̀ọ̀kan ẹ máa bọ́ sígboro. Ẹ jẹun tó dáa kẹ́ mú tó dáa sí i, nítorí pé ẹ̀mí tó bá gùn ìní sànyà. Ẹ má ṣiṣẹ́ àṣejù, ẹ sinmi dáadáa. Tó bá ṣe é ṣe o, ẹ máa ṣe àṣẹ́sì lọ́kọ̀ọ̀kan kẹ́ sì máa jẹ èso dáadáa. Tó bá ṣe pé ṣúùsì bá ti wo àlàáfíà ara rẹ̀ wò dáadáa, tó kíyèsí gbà ìlera kan bẹ tí sì ń sún ara rẹ̀, ó ṣe é ṣe kó má kúkú òjijì tó kù. Gbogbo làálàá ìdààmú láti tọ́jú ìdílé ìbò ló wá padà já sí fún ṣúùsì. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kí gbogbo wa jọ kọ́. Gbogbo ìgbà kí ìgbà tí èdè àìyedè bá ti wà nínú ilé, ẹ jẹ́ máa fi pẹ̀lẹ́kùtù pẹ̀lú sùúrù yanjú ẹ̀ dáadáa o. Ó ṣe é ṣe kó jẹ́ pé èdè àìyedè kan ti wà láàrin ṣúùsì àti ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó jáde lọ́jọ́ náà. Yẹn ò fi gbogbo ara gbàgbọ́ pé nítorí pé dé láti ìgboro nìkan lọ́jọ́ kan ṣoṣo ló fọ wàhálà o. Ó ṣe é ṣe kó jẹ́ pé èdè àìyedè kéékèèké kan ti ń bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ wá ṣarajọ kó wá di ńlá. Nígbàkigbà tẹ́ bá rí pé inú ilé yín ti fẹ́ máa ṣéèkì, tí èdè àìyedè àìgbọ́ra ẹni yé bá ti wà ń bẹ̀, ẹ jẹ́ jọ fi sùúrù sọ. Ìgbéraga, ìjọra ẹni lójú, èmi mo tó báyìí mo dà báyìí, kò lè yanjú ọ̀rọ̀ míì nígbà míì. Ẹ já gbé égò wa mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ kẹ́mi wá lè bá gùn. Tó bá jẹ́ pé bí mo ṣe rò ló bá ṣe rí, a jẹ́ pé tó bá ṣe pé ṣùùsì ti yanjú gbogbo wàhálà tí ń bẹ nínú ilé rẹ̀ kó tó jáde lọ́jọ́ náà, ó ṣe é ṣe kó má di wàhálà débi pé yóò sunu mọ́tò tí kò jìjì yóò pa á. Ìkìlọ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ ká tún múlò. Ní gbogbo ìgbà tá bá ti fẹ́ rìn yàtọ̀ sí bó ṣe bá rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ ká máa ṣa gbogbo pa wa àti gbogbo tó bá gbà láti jẹ́ ká máa kárí ẹnì kejì wa lọ́ngì. Mo bá a pẹ́ díẹ̀ lónìí bí mo ṣe ń wò níbi iṣẹ́ wa yìí o, toró ṣe é ṣe kó jẹ́ pé ìpàdé tí wọ́n la máa ṣe ó máa jẹ́ ká pẹ́. Olólùfẹ́ mi, ó ṣe é ṣe pé kí n pẹ́ díẹ̀ kí n tó délé lónìí o, torọ́ ọ̀nà tó yẹ kí n gbà omi ti bá bẹ̀ jẹ́. Ọ̀nà tí mo lọ gbà yìí inú go slow ni mo já sí. Tó bá ṣe pé ṣúùsì náà láǹfààní láti máa pe ìyàwó rẹ̀ lápẹ̀tọ̀nà kó tó di pé ó délé lọ́jọ́ náà, wàhálà lè má fẹ́ gidi débi pé yóò padà wá já sí ikú fún ṣúùsì. Ni mo ṣe ní ẹja máa kíyèsí o gbogbo ìgbésẹ̀ tá máa gbé. Ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kẹrin, gbogbo ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin bàbá mi, ẹ dákun nítorí Ọlọ́run Elédùmarè, nígbàkigbà tí èdè àìyedè bá ti fẹ́ wá, ó bá ṣe é ṣe ẹ jẹ́ ká máa pe ẹnìkọ̀ọ̀kan tá a mọ̀ pé àfinú tán àfọkàntán tí ò tún ní dákún wàhálà wa. Wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo yín máa ń pè ní gúdúgúdú oníbàntí ọ̀rọ̀ sọ fún yín lónìí pé nígbà míì tẹ́ bá rí pé èdè àìyedè tẹ́ fẹ́ yanjú láàrin ìdílé kò fẹ́ tètè sọrí síbi tí ó yẹ kó sọrí sí o, ẹ pè ará àta tó jẹ́ kan nínú fámìlì yín tàbí fámìlì ìyàwó yín kan bá yín dá sí i. Tó bá ṣe pé bí mo ṣe rò ló bá rí ní tòótọ́, tẹ́dí àìyedè tí ń bẹ láàrin ṣúùsì àti ìyàwó rẹ̀ kó tó di pé jáde lọ́jọ́ náà, àbí ńgbà tó délé lálẹ́ tí ìyàwó takú kanlẹ̀ pé òun ò ṣílẹ̀kùn. Tó bá ṣe pé pé bàbá ìyàwó tàbí ìyá ìyàwó ó pe bàbá rẹ̀, bọ̀dá rẹ̀ àti rẹ̀ kan tó jẹ́ tara rẹ̀ gan tí wọ́n ní kó bá wọn dá sí i, ó ṣe é ṣe kí èdè àìyedè náà parí kó wọnú ilé lọ sùn. Ikú tí ó pa ni kò ní kọ lẹ́tà sí ni, dandan sì ni kó mú ni lọ níjọ́ tàbá ní gbáyé mọ́. Ṣùgbọ́n ṣe é ṣe irú tó ṣe ṣúùsì nínú mọ́tò tó fi kú síbẹ̀, tó bá ṣe gbọ́dọ̀ ìyàwó rẹ̀ ló wà, ó ṣe é ṣe kí wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ kó má kú o. Ìkìlọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí mo mú wá lónìí nì. Àkọ́kọ́, ká máa jẹ́ kí ẹni tá a bá gbélé, ẹni tó súnmọ́ wa kó máa mọ gbogbo òrìn bá a ṣe ń rìn, nítorí pé ayé ti fẹ́lẹ́ o. Láyé ajínigbé yìí, ẹ má dá lọ síbì kan láì sọ fún yẹn o. Tó bá dé ṣe ń rìn tó bá ti ń pẹ́ ju bó ṣe yẹ lọ, ẹ jẹ́ kí wọ́n máa mọ̀. Ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì, ẹ já máa kíyèsí àìlera ara wa ní gbogbo ìgbà. Medical report wa ká máa mójútó bọ́n bá ṣe ní ká ṣe ṣe. Ẹni tó bá wà nínú oògùn kó máa lògùn gbà tó yẹ kó lò ó, ẹ já máa fúnra wa ní ìsinmi dáadáa. Ìkìlọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta, ẹ jẹ́ ká máa yanjú gbogbo èdè àìyedè àti kúnkún ògùn tí máa ń bẹ láàrin àwa àti olólùfẹ́ wa ní gbogbo ìgbà. Kárí ká parí ẹ̀ tán pátápátá láì fi mo tó báyìí mo dà báyìí ṣe, ká fi sùúrù yanjú ẹ̀ kó lè tán. Ẹ̀kẹrin, nígbà tí èdè àìyedè wa bá ti fẹ́ máa pẹ́jù tárí pàgbára wò ní ká mọ́, ẹ má tẹ̀lé mọ̀ràn tí wọ́n sọ yí pé nínú ilé yín ni kẹ́ ti yanjú gbogbo ọ̀rọ̀ tán o. Tó bá ṣe é ṣe tó bá ti fẹ́ máa lọ fáà, ẹ tètè máa pín padà fáà kí ẹ pàwọn èèyàn tí ò lọ fáà kí wọ́n bá yanjú ẹ̀ dáadáa kó lè tán pátápátá kó bá tún lọ fáà ju bẹ́ẹ̀ ṣe rò pé yóò lọ fáà lọ. Bashiru James Ifágbàmílà Àdìsárè, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo yín máa ń pè ní gúdúgúdú oníbàntí ọ̀rọ̀. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìkéwú kẹ́kọ̀ọ́ nímọ̀ lóye ní làákàyè ó ń dà mí láàmú gidi gan ni. Ẹ wo gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n tí ń bẹ nílé ayé, ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mọ oyún ìgbín tí ń bẹ látara àkàrà hun, ẹ bá ń fi làákàyè gbé e, ẹ bá ń fòye gbà á, ẹ bá ń tẹ́ ẹ sílẹ̀ síbi tó yẹ kí n tẹ́ ẹ sí gan. Àìnímọ̀ inú yìí ń dà mí láàmú gan o, ó pọ̀ tó kù tó tún yẹ kí n sọ fún yín. Ṣùgbọ́n lágbára Ọlọ́run Elédùmarè á tún pàdé láìpẹ́ yìí. Kó tó wá dìgbà náà, ẹ bá ń kọ sí comment section, ṣé lóòótọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ikú òjijì ti ń pọ ọkùnrin látọwọ́ àwọn ìyàwó wọn ìní tiwa? Ẹ ṣé, mo dúpẹ́.